Alhamdulillah. Ìbéèrè alákọ̀ọ́kọ́, bàbá tó kú tó wá fa àwọn aṣọ sílẹ̀, a ti mọ̀ pé táwọn ọmọ bá ti dàgbà ó ṣe é ṣe kárí nínú àwọn ọmọ àwọn ẹni tó ṣe pásítọ̀ tí bàbá wọn fi sílẹ̀ yóò ṣe déédéé wọn. Nígbà táwọn míì wà tó ṣe pé aṣọ yẹn ò ní ṣe déédéé wọn. Ìmọ̀ síwáṣí ni pé aṣọ ọkùnrin kọ́ láṣọ obìnrin. Táwọn míì bá wà nínú àwọn ọmọ tánjú obìnrin, wọn à lè wọ aṣọ bàbá wọn bó ṣe wà. Ṣùgbọ́n lábẹ́ òfin ṣẹ̀ríà, àti ó ṣe déédéé ni àti kò ṣe déédéé ni, àti irú mi lè wọ bẹ́ẹ̀, àwọn irú mi kì í wọrú aṣọ ti bàbá mi, gbogbo wa náà lájogún aṣọ bàbá wa. Nígbà tí kálukú wa tá bá jogún ìta jogún, kálukú yóò fi ti ẹsẹ̀ tó bá wù tí ọ̀tá kò ṣẹ̀ríà. Ẹ̀gbọ́n tó lọ́wọ́ aṣọ mi nígbà tó ní kẹ́gbẹ́gún, ó ní aba'ukum wa abna'ukum la tadruna ayyuhum aqrabu lakum naf'a. Àtàwọn bàbá yín àtàwọn ọmọ yín mọ́tàlẹ́ni tó súnmọ́ jù kó ṣe yín láǹfààní pẹ̀lú ogún tí ó jẹ nínú dúkìá yìí. Ẹlòmíín ní sìn tó ń bá gba aṣọ tẹ̀ pé láṣọ bàbá yín tó jogún, ó ṣeé ṣe kó fi ṣe sàárà kó wá ní lábẹ́tọ́ àbẹ̀ bàbá òun lọ túbọ̀ sọ̀rọ̀ pé àǹfààní ńlá tún ni fún bàbá rẹ̀. Ẹlòmíín sì ń bẹ nínú wọn tó ṣe pé aṣọ yín lẹ́nu kí télọ̀ kọ́bọ̀ ń dínkù kó fi ṣe déédéé òun fẹ́ máa wọ̀ ọ́, kí ló burú ń bẹ̀? Tó bá jẹ́ pé ọmọdé tó jẹ ogún aṣọ lónìí, aṣọ yẹn ọ̀bá ká ẹ rí i pé ẹyin ó padà dádìẹ. Nígbà tí ẹyin bá dàpọ̀ kọ ọmọ náà dàgbà débi tó lè wọ̀ ẹ́ mọ̀ wọ́, kò sí nǹkan burú ń bẹ̀. Àmọ́ bàbá yín Peter ìgbẹ́ wa pásọ bàbá yín ẹ lọ kó fáwọn bára tábẹ̀ ó dìgbà tí wọ́n bá pín kí kálukú gba tiẹ̀ náà. Nígbà tí kálukú bá gba tiẹ̀ ìjọba fẹ́ fi tiẹ̀ sí kó fi ṣe láti má fi ṣe ń tọ́ta kó ti Allah. Wọ́n ní wọ́n pín ogún òkú tó kú lọ́nà tó tako ti ṣẹ̀ríà, bí kápẹ́ wọ́n fi dígí wọ́n fi pín ogún. Ìdígi tí wọ́n fi pín ogún ìyàwó kó tako ṣẹ̀ríà. Lábẹ́ òfin ṣẹ̀ríà, Olúwa ti ṣàlàyé òfin bí ó ṣe pín ogún sílẹ̀ fún Ànábì sallallahu alaihi wasallam, bẹ́ẹ̀ kò fi sílẹ̀ fún Màláíkà Jibril. Allah ló pín fúnra rẹ̀. Torí de eléyìí bó sì ṣe pín la gbọ́dọ̀ tẹ̀lé. Ẹ̀yin wá ní dígí lẹ́ẹ̀fi pín, ìyàwó mẹ́ta ló ní, wọ́n wá pín dúkìá bàbá àṣọ́nà mẹ́ta, ẹ wà bò sí ńlá. Ìyàwó kan lọ́mọ mẹ́jọ, ọ̀kan lọ́mọ méjì, ọ̀kan ò tí ẹ̀ tí gbọ́ pé dòkòdòkò pé yóò lóyún tí bàbá yìí fi kú. Ẹ wá ní ọlọ́mọ mẹ́jọ àti ọlọ́mọ méjì àti kò tí ì bímọ rárá, iye nǹkan kan náà wọ́n jọ gbà. Làákà ìwo ilẹ̀ fẹ́ fi sọ pé ìṣèdọ́gba wà ńbẹ̀, kò sí ìṣèdọ́gba ńbẹ̀, àbòsí bàbá àbòsí iná lọ́wọ́ ńbẹ̀. Bákan náà tá a bá sọ pé olórí òjòrí la fẹ́ fi pín dúkìá, ìbí òjòbí bá ṣe gbẹ́rú la fi ọmọkùnrin àtọmọbìnrin bákan náà lájọ rí abẹ́sẹ̀ láàrin tí ọ̀rọ̀ gbọ́n ni tí ọ̀rọ̀ mà ní àbí Allah olùwàníwàlé ìṣẹ̀dẹ́kẹ́rú kẹlùmọ́ǹtà àwọn ọkùnrin ò sì dàbí obìnrin wọ́n á ní bákan náà wọ́n á ní ọ̀dà púpọ̀ ọ̀gbọ̀n Olúwa sọ pé wọn ò rí bákan náà ìwọ ni wọ́n rí bákan náà. Àwọn obìnrin àwọn lè máa bínú pé ìyànjẹ wà nínú bí Islam ti ṣe sọ pé pọ̀gbọ̀gbọ̀n kò sí ìyànjẹ ń bẹ̀. Nísìnyí Allah sọ pé ọkùnrin kan máa gba ìlọ́po méjì tóbìnrin bá gbà. Wọ́n fóbìnrin ní 500,000, wọ́n wá fọ́kùnrin ní 1 million. Ẹ̀yin ọ̀jọ̀gbọ́n tí 1 million lọ́pọ̀ ju 500,000 lọ àbí 500,000 lọ́pọ̀ ju 1 million lọ. 1 million pọ̀ ju tá a bá wo nọ́mbà owó yìí tá a wo ta ni wọ́n fún. Àmọ́ tá a bá wo ta ni wọ́n fún 500,000 pọ̀ ju 1 million lọ. Ọ̀rọ̀ táà ti ń sọ bọ̀ látàárọ̀ ọkùnrin lọ́gbẹ́jà alẹ̀ tí yóò fi ọjà tó dálẹ̀ yóò máa wòran àbí yóò máa náwó lé lórí. Nítorí 1 million tí yóò fi pàfùká. Àbúrò oyún tí wọ́n fún ní 500,000 ó sunkún bọ̀ wá báyìí àbí òtún wọn sunkún bọ̀ wá báyìí. Tó ti kó ti gba 500,000 pé bọ̀dá mi ràn mí lọ́wọ́, bọ̀dá mi náwó mi ràn, èyí wọn náà gbọ́ mọ́wọ́ mi ràn.
nínú tiẹ̀ náà ni ó tún ti gbà yóò tún gbà lọ́dọ̀ ọmọ àbí òun gbà lọ́dọ̀ ọmọ àbà yóò tún gbà lọ́dọ̀ ọkọ torí di eléyìí wọ́n ní ọkùnrin yìí tẹ́ bá padà wá bá lẹ́yìn oṣù méjì yóò ti gbàgbé pò ń ti ná mílíọ̀nù irú rẹ̀ lẹ́ẹ̀mẹ̀wàá nígbà tí 500,000 lẹ́yìn tó ṣe pé ọ́n fẹ́lẹ́ ló ń ní lálàáfíà nínú àpàtì owó rẹ̀ tó pé sí pé atẹ́kùn burúkú ò ní fẹ́ sí owó sì ní mú yín pẹ̀lú. tí wọ́n sọ pé 500 ni wọ́n pọ̀ ju 1 million lọ. lẹ́yìn náà akramakumullah ẹ̀yin rí 1 million obìnrin rí 1 million ṣé bákan náà lájọ náà ṣé ìpájú àti pamúlẹ̀ yẹn lọ fi rà àbẹ́ máa sáré kí lọ lè ṣe kalẹ̀ tí ó wúlò fọ́mọ kí ló wúlò fẹ́yàwó obìnrin kan ó lè lóorí kírímù kan kọ́dà gan 250 wọ́n pè 2 what lórí kírímù lásán bẹ́ẹ̀ ni lóòótá tẹ̀lé ìfẹ́ fi mọ́ tọ́jú ara ẹni awọ yìí lásán subhanallah ó tún lè jẹ́ kírímù alákòóbá tí ó yí kọ́lọ̀ rẹ̀ padà nígbà wà lọkùnrin ráyè pé à ń lé jìfá díẹ̀ wọ́n lẹ́nu tó bá dilẹ̀ ní lé jìfá díẹ̀ wọ́n á lọ ra kírímù 10,000 ìwọ ọkùnrin wọ́n á ṣe kó dilẹ̀ kò túmọ̀ sí pé ọmọ para bó tutù bá mú o tó àmọ́ kọ́mẹ́jẹ pé àwọn para tó wọ́n burúkú bí ẹni tí ọmọ tí wọ́n fowó sí wọ́n ní mọ́ṣáláṣí táwọn sáré bá yípo tí a lè máa ṣe sọ láti mọ̀ kódà títí àwọn sáré bá yípo ní gbogbo ọ̀nà mẹ́rẹ̀ẹ̀rin kódà irú ẹ̀ la rí lórílẹ̀‐èdè kan tá a lọ rí láyé wọ́n invite wa àtàwọn èèyàn kan àwọn á tètè fura pé gbogbo mọ́ṣáláṣí tí a ti ṣe sọ láti lò yẹn sáré ni wọ́n ti sọ àyíká gbogbo mọ́ṣáláṣí lórí tẹ́ tó ń bọ̀ kan wọ́n á pè sọ láti Maghrib mọ́ṣáláṣí tí wọ́n mú wa lọ kó tó ṣe kọ́ mà àwọn ń wo ìta gbójú wíńdò lórí àwọn tó dúró tí èsì sáré làwọn eléyìí ọ̀kan ni wọ́n wá jáde sáré ni àwa yarí máa lọ pé àwọn ò ní ṣe sọ láti lò àwọn àwọn pé àwọn sì yàn kó wa kí ló ṣe ẹ̀ sì yàn kó wa à ń sọ pé ká má ṣe ti ọ̀tọ̀ torí èké ẹ rí i pé wọ́n yìí ṣàdédé sí òkú sáyìíká mọ́ṣáláṣí àfi nítorí ìgbàgbọ́ pé atẹ́gùn kẹ́ àti gẹ̀ẹ́ yóò máa fẹ́ sí wọn tọ́ọ̀ràn kọ̀ọ̀ràn wọ́n pè yàn lọ́daràn wọ́n á sìn sí Madina tó pé kó rí kẹ́ kò pé kó rí kẹ́ ẹni mọ́gbà tí wọ́n gbọ́ padà sẹ́nugu torí ẹ̀ ká bẹ̀rù Allah mọ́sálásí gbogbo tó lè túmọ̀ sí pé à ń ṣe bí ẹbọ ọ̀gbọ́dọ̀ wà ń tòsí ẹ̀ tí báyìí náà máa ń jọ sọ òkúdà lágbolé táwọn ọmọ bá ń jà tọrọ àwọn òyìnra wọn kí ni Yorùbá máa wí ẹja lọ sí ojú orí ká lọ pé bàbá ẹ̀yìn rẹ̀ ń dàrú kò rí tòkú tó kú o ẹ̀yin kú náà àmọ̀ báyìí tó wọ́n lè pe òkú ọlọ́mọ sùn lọ́rùn ìkànnì kò sùn tó fi kú ẹtún ní kọ́ mọ́ sùn sáré ẹ lọ sùn kú sórí tẹ́ tó lẹ́yìn ìjọba òṣèjọ́ ẹ má sùn kú síwájú mọ́ṣáláṣí ẹ má sìn sẹ́gbẹ̀ẹ́ mọ́ṣáláṣí ẹ rí i pé tẹ́yìn bá pé ọ́dà nítorí tá a fi sín sí ni pé bàbá tó kọ́ mọ́ṣáláṣí yẹn ó lọ́wọ́ fẹ́ kọ́ sùn sí jìnnàjìnnà òun fẹ́ wà tòsí mọ́ṣáláṣí tégbé bá règbé tégbé bá règbé àwọn èèyàn kan dé àwọn sọ pé kìí ṣe bàbá nìkan ló kú láyé ìgbà nítorí wọn gbọ́dọ̀ pé nìkan wọ́n sin síbi wọlé ńlá kan àwọn èèyàn bá máa kóra wọn wá wọn máa ṣàdúrà ń bẹ wọn padà máa pè náà gbogbo tó sì lè mú wa fi tẹ̀ ìdílé lọ sí à ń ṣẹbọ sí Allah ìsìláàmù lè wà jìnnà sí wọ́n ní tó bá yẹ pọ́ mọ òrukàn tá a rí ọba jẹ́ kèfèrí rárá o mélòó lọ ti tọ́jú náà mùsùlùmí tó bí wá jẹ́ pé kèfèrí lọ́kàn ẹ̀rọ̀pọ̀ ìgbàgbé ẹ̀ ìtànà bí sọ pé àtẹni tí ń tọ́jú ọmọ òrukàn báyìí láti wà ní àlùjánnà àwọn ọmọ òrukàn mùsùlùmí ni o kìí sọ ọmọ òrukàn káfìrí o
ọjọ́ bó ṣe jẹ́. wọ́n ní kí ni àtọ̀ láàrin sunna àti ṣíà ọ̀pọ̀ sunna lọ́nà ṣíà ìsìnání àwọn awùtọ̀ àwọn ayarí pé ṣíà ni wọ́n ṣe ó ṣe lè túùsì àti sórí ibú. sunna Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ọ̀la gbọ́dọ̀ tẹ̀lé ó ní islam ní sunna kìí ṣe islam ní ṣíà yìí sì ṣe islam tó ti rí àtọ̀ àbóòrí ó lè ṣe islam yìí láì ṣe sunna kó jẹ́ mùsùlùmí wọn bí bá gbá ńlá kó ẹnìkan dábẹ́ láì sí sunna ó lè ṣe islam láì sí ṣíà mùsùlùmí ni ọ torí ẹ̀ kìí ṣe islam kìí sì ṣe islam ní ṣíà nítorí ṣíà ìgbàgbọ́ pé àlíyù lọ́yẹ kọjá àròlé lẹ́yìn ànábì àwọn aṣọ kí wọ́n ṣàbòsí sálíyù làwọn àgbàgbọ́ burúkú fi wọ́bẹ̀ lọ́dọ̀ ṣíà wọ́n láwọn kùránì tó wà lọ́dọ̀ wọ̀ pé àwọn láwọn kùránì kan tó jẹ́ ìlọ́po tiwa lẹ́ẹ̀mẹ́ta wá fi hàn wá wọ́n nílé máàmù táwọn retí tó bá yọjú wọ́n ní sunna Nabi sallallahu alaihi wasallam irọ́ ni àwọn lè gbàgbọ́ irọ́ àwọn sàhábà tó gbà wá wọ́n ní gbogbo wọn ti di kèfèrí lẹ́yìn pé ànábì la ilaha illallah tó náà nù tó wá fún ọ ní invitation pípọ̀ ọmọ bọ̀ wá Iran kí ló ń lọ gbà ń bẹ ọjọ́ bó ti ṣe jọjọ ọ̀lọ́ Mọ́kàmà ọ̀lọ́ Màdínà wà lọ́ kóòmù báwo ọjọ́ bó ti ṣe jọ. wọ́n ní bàbá wọn grandpa wọn tó lè rójú ìyàwó àwọn tí ń bójú dáadáa èèwọ̀ ni fún bàbá rẹ láti fẹ́ ìyàwó ẹ̀ lọ́rọ̀ pé yé wa bàbá ẹ̀ kò gbọ́dọ̀ fẹ́ ìyàwó ẹ̀ bàbá tó bí bàbá rẹ náà gbọ́dọ̀ fẹ́ ìyàwó rẹ̀ torí rẹ̀ ìgbà tó ti jẹ́ èèwọ̀ fún wọn láti fẹ́ ìyàwó ẹ̀ wọ́n lè rójú ìyàwó ẹ̀. wọ́n ní sáà lè jogún bàbá wa dáadáa àmọ́ bàbá wa ò sí má bàbá wa kò sí láyé nígbà tí bàbá wa wà láyé bàbá wa wà lọ́mọ ní tí ó gbogbo rẹ̀ àfàwọn ọmọ mo rò pé yé wa ìgbà náà làwọn wa jogún bàbá wa tọ́mọ kan bá ti wà fún bàbá wa tó sì jọkùnrin gbogbo wa ní ti dàrú àmọ́ tó wá pé obìnrin ni wọ́n ní òun gba ìdajì nítorí bá kú làwọn gbà ẹlẹ́yìn gbẹ̀rù sójọ́ wọ́n lè lò lálẹ́ níní sítayọ̀ zakat ó ti lé ní mílíọ̀nù 12 téèyàn fi yọ zakat Islam sì sọ pé torí pọ́pọ̀ káwọn sọ́ọ̀bù pé àfi kí n yọ zakat láyé ni ọ wà lọ fọ́ báńkì Islam ọ̀bẹ ọkọ̀ jalè ẹni tó bá ní ẹni ìdaràn àmọ́ oní ọ̀yọ́ ọ̀daràn ẹlẹ́yìn ìjọba ti ṣe jẹ́ wọ́n ní mọ́sálásí tá a kọ́ sádùúgbò kan ẹnìkan kì í wá ṣe sọ̀láàtì rẹ̀ bàbá kan só tó bá pe sọ̀láàtì wọn náà ní oṣù kan ọmọ onìkan ó ṣe sọ̀láàtì lábẹ́ òfin ṣẹ̀ríà òun kan ní jẹ̀máàni ó wá nínú mọ̀dọ́wánà tí a lè ti Sahnun tí ń bi Ibn Qasim léèrè ó ní wọ́n bi Imam Malik léèrè pé mọ́sálásí tí ń bẹ ládùúgbò kan ẹni tí wọ́n ń pèpè fún sọ̀láàtì wa pè ó wá dúró fáápàmà ó tún ṣe fọ́mọ ẹnìkan wá ó nìkan náà lọ́dá ṣe sọ̀lá Imam Malik ní ó ní jama ó tún wá ṣẹlẹ̀ pé ojúmọ́ ààrẹ lomi mọ́sálásí la rí àríjàmá bẹ́ẹ̀ ní ṣẹlẹ̀ lójoojúmọ́ bí kọ́jọ́ pé àdúgbò yìí kò sí mùsùlùmí kan bẹ̀ a sì ṣe títí ká fún àwọn wá àwọn àrípé adúró owó yìí mọ́sálásí yìí kò ní ṣiṣẹ́ fún tá a kọ́ fún ìwádìí táwa náà ṣe ń pa àdúgbò ká tó kọ òkun kíláàsì wọ́n ń pe kíní kan ní istibdalul waqf ìyẹn ní pé tá a ti ṣe ní endowment a lè fi mí pààrọ̀ rẹ̀ mọ́sálásí a kò yí padà láwòrán pé mọ́sálásí gbogbo tá a fi dá àmọ̀ tẹ́lẹ̀ tá a fi mọ̀ pé mọ́sálásí ni a mọ̀ kó mẹ́ a lè sọ di bí warehouse àbí ká sọ di lé wọ́n pé wọ́n nu àwọn flats àwa tà
tàbá ta owó rẹ̀ gángan á lọ fi kọ́ mọ́sálásí síbòmí táwọn mùsùlùmí wà. tẹ́lẹ̀ yìí ọ̀tọ̀ ní mọ́dábù lè Imam Malik ṣùgbọ́n tọ́ ní mọ́dábù àwọn míì òun náà sì ní nǹkan tí ó lè yanjú irú aáwọ̀ bá ń láyè sí. torí pé ibòmíì àdúgbò táwọn ọ̀padà dá oró nǹkan tí wọ́n lè lé tó wà ń bẹ̀ fún nìsín ọjọ́ bí mọ́sálásí ti ṣe wà á kọ̀ǹbátì mọ́sálásí sí kọ́sá máa jẹ̀lé ijó kọ́ máa jẹ̀lé ọtí kọ́ máa jẹ̀lé aṣẹ́wó àwọn àtà owó tá a bá pa ń bẹ̀ wọ́n á lọ fi kọ́ mọ́sálásí sí ibòmíì. wọ́n ní sáà ló ti torí pé àwọn ò lágbára mọ́ láti máa tẹ̀síwájú tọ́jú ìyàwó wa ká sọ pé tọ́ máa sálàm rárá o máa sálàm bá o. ṣé ìwọ bó ṣe lówó tọ́jú ìyàwó máa ó ní tó fi máa tọ́jú ara rẹ̀. Ànábì sallallahu alaihi wasallam ní oúnjẹ yẹn kọ́ tó èèyàn méjì tèèyàn méjì ó tó èèyàn mẹ́ta tèèyàn mẹ́ta ó tó èèyàn mẹ́rin mẹ́tì torí eléyìí pé kí ìyàwó máa lọ rárá àfi tó wáyé pé gbogbo ọ̀nà ti dúmọ̀ pé ìwọ kan òun jẹjẹ má pálí lọ jẹ àmọ́ pé òun nìkan jẹ tìyàwó lẹ̀ má lè wọn á ní sọ́tọ̀ bẹ́nìkan ọmọ bẹ́nìkan sọ̀rọ̀ àwọn méjì láì jẹ́ pé ẹnìkan mọ̀ pé ẹnìkejì ń ká ọ̀rọ̀ òun lẹ̀ kó wá gbé ọ̀rọ̀ yẹn kó gbé sórí ẹ̀rọ agbágbé fún gbogbo aráyé gbọ́ nǹkan tí òun àti ẹnìkan tó sọ tí ò sí ẹnìkẹta ń bẹ̀ ọ̀tọ̀ lábẹ́ òfin ṣẹ̀ríà ìwà burúkú pátápátá gbáà nínú táwọn ẹ̀sìn máa ń ṣe láti dá fìtínà lásán sílẹ̀ kọ̀yọ́ ká gbọ́ ọmọ mùsùlùmí tọ́jú ọmọlúwàbí ń di ìwà rádaràdà bẹ́ẹ̀. pápá jùlọ àwọn ẹ̀rọ ayélujára social media ní táwọn èèyàn ń lò fún ìṣẹ́ burú àwọn èèyàn ronú pa àtúbọ̀tán wọn ronú pa pápù wọn ronú pa pé gbogbo nǹkan ṣe à ń ṣe pamọ́ ni kò sí àṣegbé ẹni tí ìwọ ń ká ọ̀rọ̀ rẹ̀ sílẹ̀ ó béèrè lọ́dọ̀ rẹ̀ pé mo fẹ́ bá yín sọ̀rọ̀ báyìí ǹjẹ́ ìyọ̀ǹda kí n kálẹ̀ òun bọ́ sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ó sì bọ́ sọ̀rọ̀ tó wá pé wọ́n kan òun kan lọ́jọ́ jókòó ń bì kan tẹ́ ń sọ̀rọ̀ ẹni tí ń bọ́ sọ̀rọ̀ tọkàtọkà wọ́n wá ń ká ọ̀rọ̀ rẹ̀ lẹ̀ ọ̀fẹ́ fi dá wàhálà lẹ̀ láyé ọ̀fẹ́ fi dá fìtínà lẹ̀ ألا يظن أولئك أنهم مبعوثون ليوم عظيم يوم يقوم الناس لرب العالمين ṣé ẹ̀rọ ti pé wọ́n gbé wa dìde lọ́jọ́ ńlá ọjọ́ tí gbogbo ó dìde lọ́jọ́ wájú Allah ẹni tí ọmọ dá fìtínà lẹ̀ bẹ́ẹ̀ tí ń sẹ̀sìn lójú méjèèjì ọmọ bó wọn sì rọ́nà lọ kátó pé ọmọ fìtínà bàbá fìtínà ìyá wàhálà bó láti rọ́nà lọ́jọ́ gbèǹdé ọjọ́ gbèǹde àwọn ànábì ò ṣe gbogbo rádaràdà wọn máa ṣe nàfsí nígbà tí mi àti ẹ tá a bá ké lọ bá wọn pé ẹ bá wa tọrọ ọpẹ́ lọ́dọ̀ Allah ó sì ṣírò ó máa ná ọmọra rẹ ló máa ná ó máa jẹ́ ọmọra rẹ ló máa jẹ́ nà àwọn ànábì wọn máa ṣe nàfsí táwọn tó àwọn. kátó wa pa wa àtọ̀sán àtàlẹ́ wa bá ṣe dá wa alálẹ́ la máa wá bá ṣe gbárìkì sílẹ̀ la máa wá fìtínà la máa wá tí wọn wá tó pọ̀ mọ́ tó pàkọ́ la máa wá ilé ayé wọn gbọ́ wá fíà ọ̀tẹ́lẹ̀ mi lọ́rùn àti ìrí wàhálà dálẹ̀ lọ́sẹ̀ gbé láti ṣe dá mi lẹ̀ ni wọ́n máa wá ká ẹja bẹ̀rù Allah náà là ń ṣe sọ pé à ń bẹ Allah kọ́ mọ̀ ṣe ẹ̀rọ ìléwọ́ yìí sábàbí àti wọn náà wá wàláhì ọ̀nà táwọn èèyàn ń lò ó gbà ẹlòmíràn gbà náà pàdé mbẹ kó ló adá púpọ̀ sànù wa tẹ́ ẹ̀ máa ń lò láti tẹ Islam ká ẹ̀ ń lò láti jẹ́ káwọn èèyàn tó gbọ́rọ̀ nípa Islam kọ́ gbọ́ káwọn náà fi ṣàǹfààní wọ́n mọ̀ gbalada ńlá àmọ́ kó wá jẹ́ pé wọ ọ́ndà àbá náà fìtínà yìí náà ní sá lọ́fẹ́ máa dálẹ̀ òòrùn pé gbèǹdé mbẹ òòrùn pé Olúwa ó pè wá láti dájọ́ fún wa lórí gbogbo ń tá gbélé ayé ṣe ẹni tó ṣe dáadáa gan wọ́n máa sá kójókójó wọ́n máa sá kíjokíjo á ń bọ̀sibọ́sì wọ̀ báyé jẹ́ asorun wájú pọ̀ mọ́ ti pàkọ́
túlétúlé gbogbo ní ike subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu.